ju gbogbo ẹ̀ lọ. These people ń ṣẹ̀ṣẹ̀ rí wípé they only condemn the truth nítorí wípé bóyá oúnjẹ kan tí wọ́n ń jẹ lórí internet mi ò rí bóyá kò rí òtítọ́ kò sọ o, but anything tó bá believe ohun táyé fẹ́ gbọ́ tó wá fẹ́ máa fi pa owó ó jẹ́ kí ìjọba ó jẹ́ kó dá sí i. Ó sọ fún yín dáadáa bí Olúwa lọ bá tiẹ̀ ní èèyàn ò gbọ́dọ̀ jà fún òun pé kí wọ́n fi gbogbo ẹ̀ sílẹ̀ fún Ọlọ́run yẹn. Ìyẹn ò ní wípé àwa náà tó jẹ́ ká dìde in order to protect our interest tó pé a tún lè rí irú èèyàn bẹ́ẹ̀ ẹlòmíràn tó tún fẹ́ ṣe irú nǹkan yìí ìyẹn ò ní káwa má jáde. Kò dẹ̀ ń ṣe nítorí pé bóyá wọ́n pín wọn lówó, kì í ṣe bóyá wọ́n pín wọn lówó, kì í ṣe bóyá agbowó lọ́wọ́ YouTube. So by the time you are táwọn èèyàn bá ń ronú ó gbọ́dọ̀ máa ronú ẹ̀ pé o a lè má ní owó tó bàbá Sam Olúwalọ ṣùgbọ́n mo ní ìtẹ́lọ́rùn Ọlọ́run dẹ̀ ràn wá lọ́wọ́. So therefore àwa ò jáde nítorí wípé nítorí mátà ìbóyá a fẹ́ gbowó lọ́wọ́ YouTube àbá fẹ́ gbowó lọ́wọ́ kinní kan, but àwa náà jáde láti lè protect interest tiwa tó pé àwọn èèyàn yìí ń pọ̀ sí lójoojúmọ́. Apart from we are protecting the interest of our colleagues. Èmi o, apart from I am protecting the interest of my colleagues. Tẹ́bá wo fídíò tí mo drop ní ọ̀sán yẹn ẹ rí wípé àwọn kọ̀líìgì wọn náà ti ń jáde nígbà tí wọ́n rí pé bàbá Sam Olúwalọ ó gba lọ́ọ̀yà lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Àwọn kọ̀líìgì wọn náà wọ́n ń jáde láti sọ́pọ́ọ̀tì kọ̀líìgì wọn tó dá ọ̀rọ̀ yìí sílẹ̀ wípé ṣó jẹ́ kí ìránṣẹ́ Ọlọ́run ṣó jẹ́ kó lọ gba lọ́ọ̀yà. Ìránṣẹ́ Ọlọ́run gangan ló jẹ́ kó ní lọ́ọ̀yà tó gbóná nítorí wípé ẹ̀yin èèyàn Nàìjíríà ò easy láti deal pẹ̀lú. Ṣàwé mò ń pariwo láti bí ìjẹta wípé it is time èèyàn kan náà lè máa ṣe fún tẹ́ fi máa wẹ̀ wọ́n. After this video màá tún send the video sí bàbá Sam Olúwalọ. Wọn ò gbọ́dọ̀ relent tó bá mọ̀ pé nítòótọ́ ohun tó wà nílẹ̀ yìí ṣe kì í ṣe ohun táráyé ń sọ ò ló ń ṣẹlẹ̀. Wọn ò gbọ́dọ̀ relent kó jẹ́ kí lọ́ọ̀yà wọn ṣiṣẹ́ débi pé gbogbo àwọn blogger tó wà nídìí mátà ìṣe wọn ò gbọ́dọ̀ bẹ̀bẹ̀ ó gbọ́dọ̀ lọ ṣẹ̀wọ̀n ni. Bẹ́ẹ̀ ni they have to go. Sọ pé àwa ń sọ̀rọ̀ yẹn indefinite wàá máa pé kì í ṣe pé mi ń sọ gbà òbẹ́ ni pé mo ti mú ohun tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ tá à mọ ohun tó ṣẹlẹ̀ tẹ́ ń gbé gba orí tẹ́yìn bá wá mọ ohun tó ń ṣẹlẹ̀ kí ló dé tẹ́yìn ò ṣe tú pa gbọ́ngbọ́n síta. Àìbáwo làwọn bàbá àgbàlagbà wa ṣe máa ń pòwe ṣe tú síta ká mọ̀ pé nǹkan báyìí jáde. Ẹ̀yin kò mọ ohun tó ṣẹlẹ̀. Tẹ́yìn tẹ́ ẹ wá ń dúró as a blogger yìí tẹ́ ẹ bá mọ ohun tó ṣẹlẹ̀ ẹ jáde kẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ síta. Tó pé àwa tá a dúró yìí gan àwọn mọ ohun tó ṣẹlẹ̀ but àwa jọ ń try wípé kò jẹ́ kí èèyàn kan máa ti torí kọ̀líìgì wa máa ń sọ̀tì Ọlọ́run tá ń sìn. Therefore gbogbo ìwọ sọ̀rọ̀sọ̀rọ̀ mọ̀ wípé bó ti ń sọ àwọn tí wọ́n ready láti gbọ́ tó understand ọ̀rọ̀ wọ́n wà o. Ẹ̀yin wá ń jáde fún kọ̀líìgì yìí sí ẹni pé wọ́n lọ gbé lọ́ọ̀yà Fálànà
kí ló dé tí bàbá ìránṣẹ́ Ọlọ́run ṣe máa gbé lọ́ọ̀yà Fálànà, kí ló dé tó ṣe máa lọ gbé lọ́ọ̀yà. Ìránṣẹ́ Ọlọ́run ló nídìí lọ́ọ̀yà jù. Mo ra ilẹ̀ kan nínú ọdún kan, gbàtàdẹ́ra lẹ́yìn éka ní 2, mo ti sanwó tán, wọ́n ti ṣe document everything. Àwa fẹ́ máa ṣe nǹkan bẹ́ẹ̀, akọ̀tà àwọn kan tún dé ní ọ̀làwọn kìnnì kankan lá àwọn fámìlì kan mi ò lè jọba yín ro, fámìlì yín kọ́ ló nílé, fámìlì àwọn kan kọ́ ló nígbà, mi ò lè jọba yín ro. Mo dẹ̀ lọ gba lọ́ọ̀yà tó ka ojú ẹ̀, bá wọn rojọ́. Ìránṣẹ́ Ọlọ́run kì í bá èèyàn rojọ́ tó bá ti rí pé ohun tó wà nílẹ̀ yìí kò jẹ́ kóun rojọ́, a lọ take legal action. Mi bá wọn rojọ́. Lẹ́yìn tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ foundation tí mo rí téèyàn dé, wọ́n fẹ́ ṣe fẹ́ǹsì kí ló ti ń pè 2 acres yẹn, wọ́n fẹ́ ṣe fẹ́ǹsì ẹ̀. Ìgbà tí mo dẹ̀ ti pa àwọn oríṣiríṣi ló ń dé, kọ́ má pa èèyàn sáwà lọ́rùn, àbá wọn ro kankan. Àdẹ̀gbé lọ́ọ̀yà, ẹni tó talẹ̀ ṣì wà láyé, wọ́n gbé ẹni tó talẹ̀ down immediately from there. Ẹni tó talẹ̀ ó padà lọ gbé àwọn tó wá bá wa, gbogbo ẹ̀ bá túgbà yangan kojú yẹn lọ. Ìjọba come into it. Ohun tí ó ṣókùnkùn, ìjọba tú ìdí ẹ̀ síta. Iṣẹ́ tí ìjọba ń ṣe nìyẹn. Ìwọ tó mọ̀fin, mọ nǹkan kan tó jẹ́ pé ohun tó ń wá ló fẹ́ jẹ ló ṣe ń pariwo lórí íńtánẹ́ẹ̀tì, ó lè ṣiṣẹ́ ìjọba. Wọ́n gbé gbogbo wọn, mi ò jẹ́ kó dúró rárá. Nǹkan tí pásítọ̀ ní láti ṣe nìyẹn. Tó bá pààyàn sí wa lọ́rùn náà sí, wọ́n ṣe máa pariwo nìyẹn, pásítọ̀ lọ pààyàn sí lọ́rùn. But listen, ká sòtítọ́, ìgbésẹ̀ tó jẹ́ kí pásítọ̀ gbé nìyẹn, ìgbésẹ̀ tó lófin nínú. Lórílẹ̀‐èdè Nàìjíríà, táwọn ọmọ Nàìjíríà kan tó wicked. Kó wọn àtòdìjọ́ kẹta bèrè ló ń pè, kó wọn lọ sí court, from court báyìí ó lọ jù wọn sí sẹ́ẹ̀lì sí prison for further investigation. Lẹ́sẹ̀kẹsẹ̀ orí ìwọ ẹni tó wá wá máa wo tó ṣẹlẹ̀. Ẹni tó talẹ̀ yẹn fún wa náà, òun ló tún lọ pe àwọn èèyàn yẹn wá kó máa bá wa jà. Tó bá pàwá kàn ń bá wọn fa wàhálà ni, a ò ní mọ̀dí. Ẹni tó talẹ̀ ló tún lọ pa àwọn èèyàn kan wá fún wa pé kó máa bá wa jà, so that wọ́n á tún lè rí owó mi padà lọ́wọ́ wa. Ṣó ti rí báyìí? But ẹnìkan tó lè tú ìdí ọ̀rọ̀ yìí, òun níjọba. So therefore ẹni tí wọ́n ń pè ní ìránṣẹ́ Ọlọ́run, ó nídìí adájọ́ tó gbójú ẹ̀. Nítorí pé ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ̀yin tẹ́ rí ẹ burú ìkànnì. Now kọ́líìgì wọn ti ń jáde, òun ni mo àtàṣe sínú fídíò tààrọ̀ yẹn, pé ṣe rí kọ́líìgì wọn tọ́jọ́ máa ń bú àwọn èèyàn lórí íńtánẹ́ẹ̀tì, àwọn náà ti ń jáde. Báwo ni wòlíì, báwo ló ṣe máa lọ ìjọ tóun ti rí i pé Samuel Olúwalọ tó ti lọ bá Fálànà báyìí lòun ti mọ̀ pé Samuel Olúwalọ máa ṣubú. Irọ́ ni. Is a strategy táwọn náà máa ń lò. It's just a strategy táwọn náà ń lò láti lè create fear sínú àwọn tó ń bàjá. Àwa mọ gbogbo yẹn. But tí wọ́n bá ṣáà ti mú ohun tó ń ṣe, push ẹ̀, tó ti mọ̀ pé nǹkan tó ń fà yìí lẹ́sẹ̀, o lè dúró tì ní lójú ẹjọ́, lójú òfin, push ẹ̀, don't worry. Ìgbà tó kó gbogbo wọn pátá la tó mọ̀ wípé ẹni tó ta ilẹ̀ fún wa, tó gbowó lọ́wọ́ wa, tó fún wa níwèé ẹbí, tó fún wa gbogbo nǹkan tó jẹ́ ká gbà, òun ló tún padà lọ pe àwọn kan dìde nígbà tá a fẹ́ ṣe foundation pé kó wa máa bá wa fa wàhálà, pé ẹni tó talẹ̀ yẹn fún wa tẹ́lẹ̀ kọ́, àwọn kan ní rightful owner. All because wọ́n fẹ́ gbowó lọ́wọ́ wa sí i. Wọ́n sẹ́wọ̀n ni. Ibì kan lẹ́yìn bloggers yìí ti máa ṣe. Mo dẹ̀ ń bi Ọlọ́run kọ́lọ́run strengthen ni prophet Sam Olúwalọ gidigidi gan, kó strengthen ni ẹ̀ gidi gan débi pé ẹ máa wọ ẹ̀wọ̀n sẹ́ gbogbo yín. Ibì kan lẹ ti máa ṣe kọ́ yé gbogbo bíkíbi, èèyàn kan lẹ máa bá fà tẹ́ máa wẹ̀wọ̀n.
lórí ohun tí ẹ ní right lé lórí, but just because of what you want to eat ẹ ò lè ṣiṣẹ́. Táùtì ní arrogant ní ọmọ ọ̀tá ní ẹ ò lè ṣiṣẹ́. Ẹ kàn pariwo lórí íńtánẹ́ẹ̀tì rẹ̀ ẹ máa ṣe báyẹn. Èmi ò fẹ́, mo mọ̀fin ló ṣe pé ìgbékalẹ̀ ọ̀rọ̀ mi màá sọ débi wípé o ò lè rí nǹkan kan rò mọ́ mi lẹ́sẹ̀. Ẹ kàn pariwo ní ẹ fà ẹ ṣe who are you? O jẹ́ nǹkan kan, o nílé Nàìjíríà. Ẹni tó ń bá fà Ọlọ́run ti ràn lọ́wọ́ débi pé tó bá wò báyìí gan ó lè má tiẹ̀ mọ iye ilé tó kọ́ mọ́. Ẹni tó ń bá fà ó wà lókè, kò dẹ̀ ti torí pé òun ní gbogbo nǹkan yìí òun wá ń pọ́n aráyé lójú, kò pọ́n ẹnikẹ́ni lójú. Ẹni tó ń bá fà ní agbára, kì í ṣe pé tó pé wá ní agbára yẹn ó ń fi agbára yẹn pọ́n aráyé lójú o. Débi ọ̀dọ̀ èmi tí mò ń sọ̀rọ̀ yìí, gbogbo yín pátá ohun tí mo ti ní mi ò lérò pé ti ní láyé yín. Bí èèyàn bá wá ń wu irú ìwà tẹ́ wá ń wù yìí, ibi táwa dé ohun tá a ní ẹ ò lè dé bẹ́ẹ̀ mọ́ láyé, nítorí pé ẹ ti hùwà ọ̀dàlẹ̀. It is time for law to take its place. Fídíò bíi mẹ́ta mo ṣe máa ṣe lálẹ́ yìí because mo ti silent débi pé mo ní mi ò fẹ́ sọ nǹkan kan mọ́ lórí íńtánẹ́ẹ̀tì lẹ́yìn kí n kàn máa píríṣì. Ṣùgbọ́n mo wá padà rí pé àwọn tá a ti torí ẹ̀ dúró àṣà àwọn arábí ìtú lọ ń re fún ọ̀sára wọn láti ba ìgbàgbọ́ jẹ́. So therefore ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ jẹ́ ká máa sọ òtítọ́. Òtítọ́ ní gbé orílẹ̀-èdè lékè. Bíbélì sọ wípé ẹ̀ṣẹ̀ nìkan ni ẹ̀gàn ẹ̀. Wọ́n á bẹ̀rẹ̀ sí àjàǹjáde, oníkálukú ń fly up, oníkálukú ń pariwo sókè, oníkálukú ń sọ ìtòhun lórí ẹjọ́ tí kò kàn wọ́n. Lórí pé ẹ fẹ́ jẹ oúnjẹ lọ́wọ́, ẹ fẹ́ gbowó lọ́wọ́ YouTube, ẹ ń prolongi mátà onímátà, ẹ ń sọ̀sọ̀kúsọ tẹ́ni ẹlẹ́ni. Listen carefully. Atiri di Adiye o, Atiri Furó Adiye o, àṣírí yín ti tú o, pé gbogbo tẹ́ ń ṣe yìí nítorí owó lẹ ṣe ń ṣe wọn o. Béèyàn bá ní case kó lọ sọ́dọ̀ ìjọba, onímọ̀ọ́sí tún tẹnumọ́ yìí, ìjọba ló lè ṣiṣẹ́ lórí ohun tó wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́, kì í ṣe yín. So that is why I call you an illiterate. Pé illiterate ni gbogbo yín. Illiterate òun ni gbogbo yín látòkè délẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń jáde tẹ́ máa sọ̀sọkúsọ nípa èèyàn. Either you investigate or you did not. Bó bá bá nǹkan bẹ́ẹ̀ wá, tọ́lọ́run bá fún ẹ lágbára, torí pé àwọn èèyàn yẹn ò lágbára lórí ẹni tí wọ́n bá ọ̀rọ̀ ẹ̀ dọ́dọ̀ ẹ gbé lọ sọ́dọ̀ ìjọba. You can support them and they will get justice. Tó pé ìjọba ò lè rí pé èèyàn pààyàn lọ́mọ, èèyàn ṣe báyìí, kí ìjọba má sọ̀rọ̀ sí tó jẹ́ kọ́rọ̀ wá. So therefore à ń try láti gbọ́ tọ̀dọ̀ yín, à ń gbọ́ tọ̀dọ̀ wọn, àwa náà rí i pé no, ohun tá a ní láti ṣe ni, kì í ṣe pé kí wọn máa insult Ọlọ́run, máa insult wòlíì, máa insult, máa bá gbogbo èjẹ, máa fọ́ nǹkan lójú ẹ̀yin thugs, ẹ̀yin tout, ẹ̀yin thugs. Ìdí táwa ò ṣe dúró tá a fi ń sọ̀rọ̀ náà ni wípé ó ti dé bá ojúlé ni, àmọ́ bóyá mú ló máa dé bá lọ́la. So therefore a ní láti tètè jáde ká wọ́n lè kọrú àwọn èèyàn yìí lọ́gbọ́n, kò jù yẹn lọ. So therefore pé Prophet Sam Olúalọ́ ó gbé lọ́yà, it is not a new thing. Wòlíì náà ló jẹ́ kó gbé lọ́yà in order to make ọ̀rọ̀
tí ayé ń sọ kó lè wà transparent. Ṣe ìgbà tó gbé legal team náà gbogbo yín bẹ̀rẹ̀ sí ń jáde, àwọn wòlíì ẹ̀ ń lòdì sí wòlíì ẹgbẹ́ yín nítorí pé ọkùnrin yìí Ọlọ́run fún lórí ọ̀fẹ́ ńlá, èrò ẹ̀ pọ̀, gbogbo ẹ̀ Ọlọ́run ṣe é léèyàn tó dára, ẹ ṣá envy wọn. Bí èèyàn bá ṣubú látọwọ́ Olúwa lọ, á jẹ́ pé ohun tọ́lọ́run kọ ni, òun gan ò lè dédé gbéyàn ṣubú, ohun tọ́lọ́run kọ ni. Bọ́lọ́run bá dẹ̀ gbé èèyàn dìde, ohun tọ́lọ́run kọ náà ni. Why are you working against God? Àṣírí títú Atiri Furó Adiye yìí, nítorí owó ni gbogbo yín ṣe ń pariwo lórí íńtánẹ́ẹ̀tì, kì í ṣe nítorí freedom. Ṣe one way order, àwọn ọmọ tí wọn ò gbọ́n, àwọn ọ̀dẹ̀ ọmọ Nàìjíríà, pé kì í ṣe gbogbo wọn ni wọn ò gbọ́n, ó dé àwọn ọmọ tí wọn ò gbọ́n. So I made myself clear, kì í ṣe gbogbo ọmọ Nàìjíríà lórí òpè. Àwọn èèyàn máa dá wọn náírà fún ẹ náà sí pé tó kò ń ṣe freedom faster, ẹ máa gbà. Àwọn ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ọ̀dẹ̀ ni wọ́n, pé àwọn ọ̀dẹ̀ ń fún yín lówó. Iṣẹ́ tí 100%, iṣẹ́ tẹ́ni ṣe, ọ̀nì yìí tú àṣírí. No, àtiwọ́ tó dá owó, àtẹni tó gbowó, ègún wà lórí gbogbo yín. Àtẹni tó ṣépè, tó ò ṣépè lórí òtítọ́. Pé gbogbo bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, àìmọye èèyàn ló ń ṣépè. Wọn ò ṣépè lórí òtítọ́, wọ́n ṣépè lórí pé wọ́n fẹ́ gbéyàn ṣubú, wọ́n ṣépè nítorí pé wọ́n fẹ́ mú Christianity, wọ́n fẹ́ bà Christianity jẹ́ ni, kì í ṣe pé nítorí òtítọ́. Gbogbo yín pátá ègún wà lórí yín o. Ìyẹn ni mo ṣe kọ́kọ́ jáde number 1 day bí ṣe ẹ ronú, bẹ́ẹ̀ bá ń ṣe nǹkan yìí, tẹ́ bá bímọ, kò ń ṣe lórí yín nìkan. Àwọn èèyàn ní mo ń ṣépè, mi ò ṣépè, bí mo ṣe explain nìyẹn. Bí èèyàn bá ń ṣe àwọn nǹkan yìí, ṣọ́ra o, èèyàn yẹn ti lọ́mọ, ó dẹ̀ máa lọ́mọ, ó máa láya, kò ní dúró lórí ẹnìkan o, ó máa fọ́ sórí ọmọ. Why do you want to destroy your generation because of what you want to eat? A whole generation, because there must be a curse on them. So therefore, afẹ́fẹ́ ti fẹ́ Atiri Furó Adiye lórí ọ̀rọ̀ wípé iṣẹ́ tẹ́ gbogbo yín kàn gbé lọ́wọ́ yìí, ẹ kàn fẹ́ fi bá èèyàn jẹ́ lórúkọ ni. Ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ní go míì ni ẹ kàn ń ṣe pé kí ẹ ṣáà lè rí owó, tẹ́ bá ti bàyàn jẹ́ lórúkọ yẹn, àwọn èèyàn máa wo fídíò yóò tán. But ègún wà nílẹ̀ fún yín. Ẹni tó ní ẹjọ́ kó bọ́ sọ́dọ̀ ọlọ́pàá. Bó bá dẹ̀ ṣe sọ́ńbẹ̀ lọ́lọ́pàá ṣe máa gbé pé no, mi ò gbà o. Iṣẹ́ ọ̀rọ̀ yìí ò gbọ́dọ̀ tó 48 hours lọ́dọ̀ yín, ẹ gbé lọ sí court. Wọ́n á gbé yín lọ sí court, gbogbo yín pátá. Adájọ́ dẹ̀ máa da ẹjọ́ bó jẹ́ kó ṣe dà. Kò possible kó sọ pé ẹni ìyá ọkọ tó fọkọ kò gbọ́dọ̀ gbé ọmọ tó ń wá síta, ọmọ ó gbọ́dọ̀ gbé síta, ìdá òkú àbáyé àgbéjáde. Afẹ́fẹ́ yín ti fẹ́ Atiri Furó Adiye. Ẹ jáwọ́ nínú àpò tí ó yọ, kẹ́ lọ gbómi lákàná, ẹ lọ wá iṣẹ́ gidi ṣe. Nǹkan tí mo fẹ́ bá yín sọ ni for now.